A kú dédé àsìkò yìí, a kú kó lè dá yóò rọrùn fún wa láṣẹ lédùà. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ Jímọ̀, ọjọ́ karùn-ún nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí bí àwọn tí wọ́n mọyún ìgbín nínú ìkarahun ṣe ń ṣe àyẹ̀wò ojú ọjọ́ pẹ̀lú ìfiléde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni ó fojú winá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ẹ̀kún òjò ní ọdún 2024 yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àwọn mà ni wọ́n ti sọ àdójúkọ tó ń ti ìṣòro tí wọ́n bá ń fà pẹ̀lú àwọn ìpínlẹ̀ bíi mẹ́wàá kan lọ́wọ́lọ́wọ́ báyìí àti àwọn ìpínlẹ̀ mọ́kànléníogún eléyìí tí wọ́n ní àgbàrá òjò yóò bá fa ìjàkadì nínú ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Ìjọba àpapọ̀ tó sọ̀rọ̀ látẹnu alákòóso fún ọ̀rọ̀ omi àtohun àlùmọ́nì ilẹ̀ eyín ọ̀jọ̀gbọ́n Joseph, òun ló sọ̀rọ̀ òun di mímọ̀ nílùú Àbújá níbi ìpàdé kan èyí tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn láti jábọ̀ pẹ̀lú ìfiléde iṣẹ́ èyí tí ìjọba àpapọ̀ ń ṣe lọ́wọ́ báyìí lójúnà láti lè dẹ́kun omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ẹ̀kún òjò èyí tó ti bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti bí wọ́n ṣe dènà rẹ̀. Níbẹ̀ ni alákòóso ọ̀hún ọ̀jọ̀gbọ́n Joseph ti sọ̀rọ̀. Ó ní bá àbá ní parọ́ tanra wa, ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba àpapọ̀ ìpínlẹ̀ bíi mẹ́wàá kan ni wọ́n bá ń fà á lọ́wọ́ o bí wọn yóò ṣe fà wọ́n kúrò nínú alagbalúgbú omi ẹ̀kún òjò eléyìí tó ń dà wọ́n láàmú. Wọ́n ní àwọn ìpínlẹ̀ bíi mọ́kànléníogún kan tún bẹ tó jẹ́ pé àwọn náà wọ́n ti ń fi ara gbá ẹ̀kúnyalé omi òjò eléyìí tó ti bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí. Alákòóso ọ̀hún mẹ́nuba àwọn ìpínlẹ̀ eléyìí tí omi ọ̀hún tó ti ń dà láàmú. Níbẹ̀ láti rí ìpínlẹ̀ Adamawa, Akwa Ibom, ìpínlẹ̀ Anambra, ìpínlẹ̀ Bauchi, ìpínlẹ̀ Bayelsa, ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Borno, ìpínlẹ̀ Cross River, ìpínlẹ̀ Delta tó fi mọ́ ìpínlẹ̀ Ebonyi, ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Imo, àtúrí ìpínlẹ̀ Jigawa, ìpínlẹ̀ Kaduna, ìpínlẹ̀ Kano tó fi mọ́ ìpínlẹ̀ Kebbi. Lára àwọn ìpínlẹ̀ tí wọ́n sì tún jẹ́ pé àwọn gan wọ́n ti rì sínú alagbalúgbú omi àgbàrá òjò ìbẹ̀ ńlá ti rí ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Kwara tó fi mọ́ ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Nasarawa, ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́, Plateau, Rivers, ìpínlẹ̀ Sokoto, Taraba tó fi mọ́ ìpínlẹ̀ Yobe. Wọ̀nyí ni àwọn ìpínlẹ̀ èyí tó jẹ́ wípé àgbàrá òjò ó ti ń ṣọṣẹ́ fún báyìí. Lákòótán nínú ọ̀rọ̀ alákòóso ọ̀hún tó gbẹnu sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni kí gbogbo wọn kí wọ́n fi ọkàn balẹ̀. Ìjọba àpapọ̀ lẹ̀ yìí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àwọn tí wọ́n rí sí àyípadà ojú ọjọ́, gbogbo wọn ni wọ́n ti ń ṣiṣẹ́ láti fọwọ́sowọ́pọ̀ bí wọ́n ṣe yọ àwọn ìpínlẹ̀ ọ̀hún àti ọ̀nà àbáyọ bó omi ọ̀hún yóò ṣe máa já gerege láti máa lọ sínú àwọn odò èyí tó yẹ kó lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde. Lórí ọ̀rọ̀ ìjínigbé eléyìí tó di aṣọ àǹkò bámirọ́mọ mi ní ìdè èyí tó ti di tanran fọ́kálé lórílẹ̀‐èdè Nàìjíríà tí àwọn oníṣẹ́ ibi tí ń jiyàn gbé tòun ti bọ̀n tí wọ́n fẹ́ kí orílẹ̀‐èdè Nàìjíríà kó ní ìsinmi o. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí eyín ọ̀gbẹ́ni Malam Nuhu Ribadu òun mà ń ló ti sọ̀rọ̀ bóde o wípé ní báyìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ gbé ìgbésẹ̀ kan báyìí eléyìí tí ó dẹ́kun àwọn ajínigbé àti àwọn ìwà ọ̀daràn míì ní orílẹ̀-èdè Nàìjíríà láwọn ààyè
eléyìí tí kìí ṣe ti ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn igbó irúmọlẹ̀ ló ń bẹ ní igun mẹ́rin tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró, tó jẹ́ wípé ti àdáni àbí tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀, ti ìjọba ìbílẹ̀ tí kìí ṣe ti ìjọba àpapọ̀. Wọ́n nínú ọ̀gbà tó bá ti jẹ́ wípé àwọn igbó wọ̀nyí tó ń ti àwọn àyè wọ̀nyí abẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ló wà, wọ́n ní ìjọba ó bá lérí ohun gbogbo ni o. Wọ́n ní ìjọba àpapọ̀ lẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ sí ní máa wá ọ̀nà àbáyọ bí wọn yóò ṣe rí dájú wípé ààbò tó péye ó wà láwọn àyè ọ̀hún tí kìí ṣe ti ìjọba àpapọ̀. Wọ́n ní ìgbésẹ̀ náà eléyìí tó ní ṣe pẹ̀lú gbogbo àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìpàdé ọ̀hún yóò máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́ aṣọ ní gẹ́rẹ́ tí wọ́n bá ti forí kòkò sọ́dún tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tì síbì kan. Wọ́n ní gbogbo àwọn igbó irúmọlẹ̀ ọ̀hún ni wọn yóò kó àwọn ẹ̀ṣọ́ aláàbò sí tí wọ́n yóò máa dáàbò bo àwọn igbó náà kúrò, tí wọ́n yóò sì rí dájú wípé àwọn oníṣẹ́ ibi agbébọn tí ń jínigbé yìí wọ́n lé wọn tèfètèfè kẹ́sẹ̀ wọn má balẹ̀, kí wọ́n lé wọn kúrò láwọn àyè tí wọ́n sá pamọ́ sí, kí wọ́n sì fọwọ́ òfin mú gbogbo wọn. Wọ́n ní àwọn àyè èyí tí ì ṣe ti ìjọba àpapọ̀ yìí bẹ́ẹ̀ bá kófìrí àwọn ẹ̀ṣọ́ aláàbò, wọ́n ní ìjọba àpapọ̀ òun ló ń dábìrà. Gẹ́gẹ́ bí Nìbádù bó ti sọ̀rọ̀ òun di mímọ̀. Àwa ọkọ̀ kan rèé ní ìpínlẹ̀ Èkó tó ti rí ẹ̀wọ̀n ọdún 12 tó ti rí he látàrí wípé ó fi ọkọ̀ pa òṣìṣẹ́ LASTMA kan ní ìpínlẹ̀ Èkó. Ilé ẹjọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ Èkó tó kalẹ̀ sílùú Ìkẹjà lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí tí a wà nù rẹ̀ yìí tí í ṣe ọjọ́ 4 oṣù kejì ọdún 2024, òun ni wọ́n dá ẹjọ́ fún awakọ̀ akérò kan ní ìpínlẹ̀ Èkó Elijah Shokoya wípé kó lọ rèé jẹun ọ̀fẹ́, aṣọ ọ̀fẹ́, ilé ọ̀fẹ́ tó fi mọ́ ibùsùn ọ̀fẹ́ sí ìjọba lọ́rùn lórí wípé ó fi ọkọ̀ rẹ̀ ó fi pa òṣìṣẹ́ LASTMA kan ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀wọ̀n ọdún 12 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára èyí ni wọ́n fún Elijah Shokoya. Gẹ́gẹ́ bí adájọ́ ọ̀hún ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ náà tó kalẹ̀ sí Ìkẹjà, adájọ́ Oyindàmọ́lá Ọ̀gálà, òun ló dá ẹjọ́ ọ̀hún tó sì korò ojú o sí ìwà tí Shokoya tó wù yìí, wípé òun fún ara rẹ̀ ti fẹnu rẹ̀ sọ nílé ẹjọ́ ipò ń jẹ̀bi àwọn ìwà tóun wù yìí. Wọ́n ní nípa ìdí èyí, ìdí rèé tí ẹ̀wọ̀n rẹ̀ tí wọ́n ṣe gé kéré o sí ọdún 12 gbáko. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ọjọ́rú Wednesday oṣù kínní tí í ṣe ọjọ́ 27 nínú ọdún 2012, tí wọ́n sì ti fi awakọ̀ ọ̀hún pamọ́ síbẹ̀ síwájú kó tó di wípé wọ́n gbé idà ẹjọ́ rẹ̀ sókè lórí ẹ̀sùn wípé ó fi ọkọ̀ ó fi pa òṣìṣẹ́ LASTMA kan lọ́nà tí ò bófin mu. Arákùnrin ọ̀hún òṣìṣẹ́ LASTMA èyí tí awakọ̀ dẹ́rẹ́bà fi ọkọ̀ rẹ̀ rán lọ sí ọ̀run àrèmábọ̀ Ọláwálé Akínmádé, òun ni wọ́n ṣekú pa ní ọjọ́ 27 oṣù kínní ọdún 2012. Ṣùgbọ́n ò lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ìdájọ́ rẹ̀ ti wáyé báyìí. Wọ́n sì ti ní lórí ikú Ọláwálé Akínmádé yìí kí ọ̀gbẹ́ni Elijah Shokoya tó jẹ́ awakọ̀ akérò náà kó lọ rèé fi ẹ̀wọ̀n ọdún 12 jura láìsí àní-àní tàbí wọ́n ní kan níbẹ̀. Tó ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà S2 Aba Mixture. Tá a bá lọ tí a bá padà dé, ìròyìn fẹlifẹli yóò máa tẹ̀ sọ́wọ́ iwájú. Ẹ kú ìkàlẹ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters. Fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tí kankan nínú. Pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Aba Bitters. Ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn.
Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. Ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà S2 Aba Mixture ọ̀hún, oògùn tí wọ́n fi ewé àtegbò kójọ tó sì ń ṣara lóore. Ẹ̀yin náà lọ sí àwọn àyè tó wà kẹ́ lọ rè mú kan lónìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti elédè Yorùbá Ìyábọ̀ Òjó, òun mà ń ló ti kéde lórí ìkànnì ayélujára rẹ̀ wípé bí a bá ń jà bí kákúkọ ó ní ahọ́n àti eyín wọ́n máa bára wọn jà, wọ́n sì máa parí rẹ̀ láàrin ara wọn. Ó ní ìjà ọlọ́jọ́ pípẹ́ tó ti wà láàrin òun pẹ̀lú ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ lórí ayélujára tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man. Ó ní ìjà òun ti dópin báyìí, kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́ ó ní ogun ti lọ rèé dò lọ́mú mi ní báyìí ogun ti sinmi. Ó ní òun Ìyábọ̀ Òjó àti Very Dark Man àwọn ti parí ìjà tí ń bẹ láàrin ara wọn. Ọ̀rẹ́ la ó máa ṣe lórin tó tẹnu àwọn méjèèjì jáde Ìyábọ̀ Òjó tó sọ̀rọ̀ náà tó ní látàrí àwọn ìwà kan eléyìí tí Very Dark Man ń wò ló mú òun láti korò ojú àti sọ̀rọ̀ sí ìwà òun. Ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí ó ní gbogbo rẹ̀ ìjà ìfẹ́ ni, nítorí pé bá a bá nífẹ̀ẹ́ ara ẹni ńlá bára ẹni jà ńgbà bá sì ń bẹ láyé lóṣùwọ̀n. Ó ní òkú òṣùwọ̀n ó ní gbogbo ìjà òun náà ó dá lórí kí gbogbo nǹkan kó lè máa lọ àti jíjà fún ẹ̀tọ́ ẹni ni ó ní Very Dark Man inú òun dùn láti lè sọ fún wípé àtòun àti rẹ̀ àwọn ti di ọ̀rẹ́ tímọ́tímọ́. Bóun bá wọlé Very Dark Man kó fún òun ní ẹ̀bà tó ń ti ọbẹ̀ gúúsì ni, kó sì fi nǹkan tútù kó fi lè. Ó ní bí Very Dark Man bá wá sílé òun náà, òun yóò bùn ní iyán tó ń ti ọbẹ̀ òkísí àti nǹkan tó tutù. Nípa ìdí èyí, kí ìfẹ́ tó yè koro kó wà láàrin gbogbo àwa tá a wà ní agboolé amúlùúdùn pátápátá nílẹ̀ yìí àti lókè òkun, gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.